alayhi wa sallam ẹ̀rí akí ẹni kọ̀ọ̀kan wá káàbọ̀ sí ìjókòó wa ti tòwú ìyẹn wá sí èyí tí ó máa ń wáyé lẹ́ẹ̀kan ní oṣù méjì ní ìlú wa ní Ògbómọ̀ṣọ́ kíkà tí àwọn ọ̀túnú aṣọ àfòrí tí wọ́n ti ń ṣe àlàyé fún wa nípa àwọn ohun tó ṣe pàtàkì tó yẹ kí mùsùlùmí ó mọ̀ nípa ẹ̀sìn wa lórí bóò láṣẹ lè ṣẹ̀dúlé ayé wa tí ó fi dá fún wa láyé bí àjọpọ̀ ìyá náà. lónìí ní tí wọ́n lọ bá a ṣe àlàyé rẹ̀ òun náà ni àlàyé nípa àwọn ìwọ̀ ọmọ nínú ẹ̀sìn Islam, ìwọ̀ tí ọmọ ní nínú ẹ̀sìn Islam eléyìí jẹ́ tí àwọn dọ̀tú wa Ṣàmfùyìn Wọ́jí tí ó máa ṣe àlàyé ẹ̀fún wa torí ẹ̀jẹ̀ gbìyànjú ká ẹgbẹ́ àfarabalẹ̀ ká sì tẹ́tí sí tí ó bàbá a sọ tí ó fi jẹ́ pé nígbà tó bá sọ̀rọ̀ tán àwọn tó bá dàbí ìrújú àbí tí ó bá yé wa àbí táwọn òpèrá àdẹ̀wọ́ máa sọ̀rọ̀ pa àbọ̀ yìí ní ojú ò sọ á fi lè ṣe àwọn ọ̀pọ̀ yẹn á fi lè ṣe nínú ìbéèrè á fi lè bí wọ́n torí àbẹ̀lẹ̀ wa subhanahu wa ta'ala kọ́ máa kọ́ ọ sọ́nà wọ́n jẹ́ kí wọ́n lè sọ àlàyé ẹ̀ dáadáa káàlọ̀ ká sì gbọ́ wọlé ká má sì mọ̀ gbọ́ kó lọ ṣọ́ ọ̀fun wọn. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìwọ àwọn ọmọ lórí àwọn òbí wọn nínú ẹ̀sìn Islam. Dájúdájú ọmọ òun náà ni kullu man li ghayrihi alayhi wilaya. Gbogbo ẹni tó ṣe pé ẹlòmíì ló bí ọmọ ló jẹ́ fún onítọ̀. wala walada biduni al-ab wal-umm a ò sì lè rọ́mọ láìsí bàbá àti ìyá. torí ẹ̀ ló ṣe jẹ́ pé al-hadithu an huquq al-awlad far'un an al-hadithi an huquq al-aba. sísọ nípa ìwà àwọn ọmọ lórí àwọn òbí wọn níṣẹ́ lọ tààrà ìwà àwọn òbí lórí àwọn ọmọ jáde. ẹni kíkọ́ mo tó di pé ó ní ìwọ̀ lórí òbí rẹ̀, òbí ti kọ́kọ́ ní ìwọ̀ lórí ọmọ rẹ̀, nítorí pé bàbá rẹ̀ tó bí ọ, ìyá rẹ̀ tó bí ọ, wàhálà kékeré kọ́ ni wọ́n ṣe kó tó di pé ìwọ di ẹni tí wọ́n bí, ìwọ náà di ọmọ fún wa. torí ẹ̀ ló fa ló fi dé pé nínú òfin Ọlọ́run ọba ìwọ̀ tí Ọlọ́run fún àwọn òbí rẹ̀ lórí rẹ̀ àwọn ọwọ̀ tó pọ̀ gan ni, àwọn ọwọ̀ tó sì tóbi gan ni. nínú àwọn ọwọ̀ ètò náà wọ́n bá fún òbí lórí ọmọ òun náà ni al-ihsanu ilayhima, ká ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì. al-ihsanu ilayhima ata mutlaqan fil kitabi wa fis sunnah. ọwọ́ ní nǹkan tá a sọ lẹ̀ tá a là nínú al-Qur'an àti sunnah. ay al-ihsanu ilayhima bi kulli awjuhil ihsan. ṣíṣe dáadáa sáwọn òbí wa méjèèjì gbá gbogbo ọ̀nà tí èèyàn fi ṣe dáadáa sí yàn. àyàfi tó bá sì kán òbí wọn bá gbé wa lọ sí ìdíkà sẹ̀bọ̀ sọ́lọ̀ àbí wọn gbé wa lọ sí ìdíkà takùtọ̀ náà kásì kankan nínú tọ́lọ̀ ọba tó ṣe yí pé ọ̀tà òfin rẹ̀ eléyìí là ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu nínú ẹ̀. arákùnrin kan ó wá bá nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam ó sọ pé ó wọ láti tẹ̀lé ànábì fún òun lè bá a sórí rẹ̀ fún òun lè bá a pọ̀ ní ládàá fún òun lè bá a wà lìjánà. ànábì sallallahu alaihi wa sallam wá bí léèrè pé sọ ní bàbá àtìyá ó lòun ní bàbá àtìyá wọn ní fẹ̀fẹ̀ ìhìnmá fẹjáde àwọn méjèèjì ní kò ṣe jihad lára fẹ̀fẹ̀ ìhìnmá fẹjáde àwọn méjèèjì ní kò ṣe jihad lára wọn lọ́ni wa'budullaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana. ẹ máa sin ọlọ́run bá ẹ má fi kankan sọ̀rọ̀ fún pẹ̀lú rẹ ẹ sì máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. ṣíṣe dáadáa sóbi méjèèjì ọwọ́ láì jẹ́ pààlà ìyẹn ni pé unlimited ààlà wàá máa ṣe dáadáa sí wọn gbogbo ọ̀nà tí ìyẹn máa gbà fi ṣe dáadáa sóbi rẹ̀. nǹkan ẹyọ kan tọ́lọ́mù bá lọ gbọdọ̀ gbà fún wa
wọn náà ní pé wọn fẹ́ gbé ọ lọ sí ìdíkọ̀ takùtọ̀ lọ wọn fẹ́ gbé ọ lọ sí ìdíkọ̀ dẹ́ṣẹ̀ ọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ sí wọn lẹ́nu nígbà yẹn. tọ́ ìsìláàmù tó wá ní ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ìsìláàmù tó pa wá láṣẹ pé àgbọ̀dọ̀ jẹ́ni tí wọ́n máa ṣàìdá sáwọn òbí wa méjèèjì gẹ́gẹ́ bí wọ́n nínú hadith Abi Bakr radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam wọn ni ala unabbi'ukum bi akbar al-kaba'ir ǹjẹ́ ẹ̀yọ́ àjẹkí ń tọ́ka sí fún yín àwọn ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ qalu bala ya Rasulullah wọn ní bẹ́ẹ̀ ni à ń fẹ́ ẹ tọ́ka àwọn fún wa anabi sallallahu alayhi wa sallam nínú rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa al-ishraku billah ṣíṣẹbọ sọ́lọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá uququl walidayn ṣíṣẹ òbí méjèèjì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ìdán ọlọ́run wọn bá ṣe káṣẹ òbí méjèèjì ó ṣe léèwọ̀ kò wá sí ọ̀nà tá a fi lè má ṣe òbí méjèèjì àyàfi káṣẹ dáadáa sí wọn adẹ́kọ̀ ṣíṣe dáadáa sí wọn kọ́ ọ̀ràn yẹn ni kò ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì kọ́tọ́ kò ṣàìdá sí wọn nítorí pé tó bá ṣàìdá sí wọn ṣíṣàìdá sí wọn yẹn yọ padà wá jálù ọláyé yóò lè lu ọ̀tún bá di lọ́la ìyáàrùn. bákan náà nínú ṣíṣe dáadáa sí wọn ọlọ́wọ́n bọ̀ gbà kọjá ẹni tí wọ́n máa làánà àwọn òbí rẹ̀ kọ́ máa bú wọn kọ́ máa ṣépè fún wọn torí pé nínú hadith la'ana Allahu man la'ana walidayhi ọlọ́wọ́n bá làánà gbogbo ẹni tí ń bá máa ṣépè fún bàbá àtìyá rẹ̀ gbogbo ẹni tí bá máa ṣépè fún bàbá àtìyá rẹ̀ ọlọ́wọ́n bá làánà rẹ̀ torí ọ̀dọ́ wọ̀ wà. bákan náà nínú hadith anabi sallallahu alayhi wa sallam wọn kọ fún wa an yal'ana ar-rajulu walidayhi ibi kéèyàn máa ṣépè fún bàbá àtìyá rẹ̀ nínú hadith tí Imam Bukhari àti Muslim tó ń gbé jáde wọn ní ẹ gbọ́dọ̀ máa ṣépè fún bàbá àtìyá rẹ̀ ẹnìkan wá ní tó sì ṣeéṣe kéèyàn wà lọ́jọ́ pé lórí lọ́wọ́ kọ́ máa ṣépè fún bàbá àtìyá rẹ̀ wọn ní bẹ́ẹ̀ ó ṣeéṣe kéèyàn ṣépè fún bàbá àtìyá rẹ̀ lọ́nà wo ó náà ní kéèyàn bú bàbá ń bàbá tó bá bú bàbá ń bàbá tó náà wá bú ọ̀sán bíbú tó bú ọ̀sán yẹn ìwọ ló bú bàbá rẹ̀ ìwọ bú bàbá tiẹ̀ ó náà bú bàbá rẹ̀ padà bíbú tó bú bàbá tiẹ̀ padà ìwọ ló bú bàbá tiẹ̀ sọmọ pé tí òkèlè ọba lánà aláǹdọ̀mí ra ìwọ rẹ̀ tí o bá ṣe bíbú tí wọ́n bú bàbá tiẹ̀ ó náà ìwà tí bú bàbá rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ni bàbá rẹ̀ jókòó láyé àpọ́nlé wọn kó tó di kọ́ ọ lọ fi kọ̀kọ́ fà ìpè fún wọn lẹ́nu ọmọ mi ọlọ́fẹ́nu fà ìpè fún wọn lẹ́nu ọmọ mi kó kọ́ bú bàbá rẹ̀ ìgbà tó sì jẹ́ pé wọ́n lọ sí sábà tó fi bú bàbá rẹ̀ ta ló bú bàbá yẹn ìwọ ló bú ta ló ṣépè fún bàbá ìwọ ló ṣépè fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ nípa tìyá ìgbé tí yẹn bá bú yẹn ó yà tí eléyẹn náà ṣe bú yẹn nítorí bíbú tí yẹn bú yà rẹ̀ èèyàn lèyàn bú yẹn èèyàn lèyàn ṣẹ̀bi lé yẹn lórí torí ẹ̀ àríkèlà àwùjọ tiwa lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ni wọ́n ti ya ọmọ burúkú tí wọ́n ya garawa àwọn ọmọ tí kìí ṣe dáadáa sáwọn òbí wọn méjèèjì àyídá ni wọ́n máa ṣe sáwọn òbí wọn òbí kìí gbọ́rọ̀ tó dáa lẹ́nu wọn dípò pé wọ́n rí ìwà tó dáa lọ́dọ̀ wọn irú àwọn ọmọ báyẹn wọ́n pọ̀ láwùjọ púpọ̀ wọn ò bí là wọn ò dààmú fóbì kí lòbí ń jẹ ibo lòbí ń gbé aṣọ oníwọ̀ sọ́rùn tí wọ́n máa ní kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kó jáde tó ti bàbá òun àti bàbá rẹ̀ kí wọ́n jọ wá òun àti ìyá rẹ̀ kí wọ́n jọ wá ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbé bàbá láwọn ọ̀rá yìí màmá láwọn ọ̀rá yìí kì í ṣe pé bàbá ọ̀rá yìí kì í ṣe pé màmá ọ̀rá yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà míì aṣọ tí wọ́n ń wọ̀ aṣọ tuntun ni aṣọ tó dáa ni wọ́n ń wọ̀ sọ́rùn bàbá rẹ̀ kọ́ àkísà ni bàbá wọ̀ lójoojúmọ́ màmá ń kọ́ inú lẹ̀ nìyá wọ̀ lójoojúmọ́ àti wá gbọ́ kọ́ wa múlù ìyá bá ń lẹ́yìn àti gbọ́ pé ìwà àti ìwù bàbá bá ń lẹ́jọ́ máa bọ̀ ó sì mà bí bó ti ṣe ń raṣọ sọ́rùn bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ ń bùkátà aṣọ bó ti ṣe ń dáṣọ sọ́rùn bẹ́ẹ̀ náà ni ìyá rẹ̀ ń bùkátà aṣọ ó tójú òtò ti raṣọ fún bàbá rẹ̀ káyìn ó sì tójú òtò ti raṣọ fún ìyá rẹ̀ káyìn ó ní à mélòó ló ti gbọ́ nù tó wọ́n wá gbọ́ ju bàbá òun abẹ́rẹ́ nǹkan mẹ́rin kí ni bàbá ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ mà kódà kan ìgbà táyé tó dáyé tẹlifóònù tí bàbá ẹlòmíì bá ti gbé bàbá òun yọ pa tó bá ti gbé bàbá òun yọ pa tó bá ti gbé màmá òun yọ pa ẹni tí ń pè yín ẹ dá wọn lóun náà kò ní kò sí ní nígbà tí ẹ bá wá yẹ ọ lọ́wọ́ pé bàbá mi màmá mi àwọn ni wọ́n pè àwọn òbí lẹ́ bàbá tẹ́ ẹ dààmú fún yẹn bàbá tẹ́ ẹ fi kankan sí dáadáa sí rí bàbá tó ṣe é gbé títakù lẹ́ máa ń takù bàbá yẹn náà ni ó kù lẹ́wọ̀ àwọn owó màálù bàbá yẹn ni ó kù
lẹ́lọ́pàgò tẹ́ẹ̀dì gbogbo ojú ọ̀nà tẹ́ẹ̀kì bàbá èèyàn rí bàbá ẹni pàtàkì bàbá ta ló lè dípò bàbá nù kíni bàbá wò bàbá tó kàkún kankan bàbá yẹn wá kú tẹ́nìsì ọwọ́ ẹgbẹ́ mi mọ̀ pé bíbí àsìkò yìí ni bàbá ó kù wọ́n á máa sáìn ìwé rẹ̀ tí wọ́n máa sáìn ìwé pé bàbá yẹn ń kú torí de lẹ́yìn ẹni ká mójútó eléyìí o àmánà ńlá ni lórí àwọn tá a jọ máa ká ṣe dáadáa sáwọn òbí wa nítorí pé kótó di pé wọ́n ní ìwọ̀ lórí òbí rẹ ti ní ìwọ̀ lórí rẹ. bákan náà ìsìláàmù tó wá ní ká ṣe dáadáa sáwọn òbí wa wọ̀nyí báyìí òbílà pẹ̀lú pé wọ́n lè òbílà pẹ̀lú ẹ̀sìn wọn ìyẹn ní kó òbí lè jẹ́ kèfèrí òbí sì lè jẹ́ ọ̀ṣẹbọ ó sì lè jẹ́ ọ̀gá àwọn Ṣàngó ó lè jẹ́ ọ̀gá àwọn ọlọ́ya ó sì lè jẹ́ ọ̀gá àgbà nídìí orí ibu síbẹ̀síbẹ̀ àní bíbí tó bí ọyún ìlà òǹgà ní sábàbí. torí kọ́nà ni wọ́n bí walidayni ihsana ọlọ́run bá ti dárúkọ òfin mẹ́rin ó sì dárúkọ sábàbí rẹ̀ pẹ̀lú ẹ̀. ayé yajibu alayka an tuhsina ila walidayka li'illatil wilada ọ̀ràn yẹn ni kò sí dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì nítorí sábàbí bíbí tí wọ́n bí ọ ṣé bíbí tí wọ́n bí wa ṣe kọ̀ọ̀kan gé dànù nísìnyẹn nìkan kàdá sọ sí ọlọ́run ni ìrègùn rẹ̀ tí wàá fẹ́ pàpọ̀ jù òfẹ́ jẹ́ ọgbádùn mọ́ aṣọ yẹ ọ̀kan náà aṣọ bíi mẹ́wàá tó ní ìrègùn fẹ́ pọ̀ kódà tó bá pé lọ wọ̀ jáde níjọ́ yẹn wàá kàn lọ gbọ́ ewu rẹ̀ lọ́wọ́ àpò fún pé gbàgbọ́n rẹ̀ tó bá tún fi sọ̀rọ̀ látòní lọ́ọ́ kàwé sẹ́mi pé ìtọ́ fa ìrègùn ló ti kó fún un ọ̀dà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn bí ọ ni géèdánù kò lára rẹ̀ tó ṣe géèdánù kò ṣe géèdánù because bíbí tí wọ́n bí ọ yẹn òun gan-an ni sábàbí yẹn kò sì ṣe yọ̀ bẹ́ẹ̀ tì torí ẹ̀ láti gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. ìdán alayhim kufruhum wa alayka al-ihsanu ilayhima alayhima kufruhuma táwọn bá dé kèfèrí àwọn náà rọ ẹrù ìṣe kèfèrí wọn sọlọ ṣùgbọ́n wọn kọ́ ọ̀ràn ayọ̀ ló jẹ́ lórí rẹ̀ kò ṣe dáadáa sí wọn lọ kèfèrí tí wọ́n jẹ́ ní oṣù ṣe dáadáa sí wọn láyé síbí wọn náà lọ sọ pé wala yarda li'ibadihi al-kufr ọlọ́run bá kì í yọnu sí kékeré àwọn ẹrú òun ṣe kèfèrí sọ̀rọ̀ ṣẹgbọ́nà sọ́lọ̀ wọn àgbọ̀ ṣẹgbọ́nà sọ fún ọkọ bil walidayni ihsana ọ̀ràn yẹn kí wọ́n ṣe dáadáa sóbì rẹ̀ táàbà tí tọ́ka nínú ẹni tí ń ṣe dáadáa sáwọn òbí wa àwọ̀ orí rẹ̀ o táàbà tí jẹ́ bẹ́ẹ̀ káàdì sòkòtò wa kó lè dáadáa ká múra because òbí tó wà láyé ìlàyé àti ṣe dáadáa sí wà fáwọn ọmọ rẹ̀ òbí tó bá ti kú àyè àti ṣe dáadáa sí náà tún wà ọ̀sẹ̀ ṣùgbọ́n ọ̀dà bíi kó o ti máa ṣe dáadáa sí ìbọ̀ kó tó di kó kú nítorí pé ètò máa ń ṣe sí lẹ́yìn ìgbà tó kú yóò jẹ́ ta àmàlé tá à ń ti ń ṣe sí kó tó di pé ó kú lórí tó bá kú pẹ̀lú kó o ṣe bàbá rẹ kú ni ó kú àbí ìyá rẹ kú pẹ̀lú kó o ṣe wọn tí wọ́n fi kú bàbá rẹ kú lórí kó o ṣe wọn tí wọ́n fi kú ẹ dákun dáadáa olú abẹ́ ṣe sí wọn lẹ́yìn ikú wọn tí ó ha gbogbo àìdá tó ti ṣe sí wọn lójú ayé wọn dànù kọ̀dájú pọ̀ wà torí ẹ̀ náà sọ pé aljannatu tahta aqdami al-ummahat aljanna ń bẹ lábẹ́ àtẹ́lẹsẹ̀ àwọn àyà wa a sì mọ̀ pé tí máa ń bẹ lábẹ́ àtẹ́lẹsẹ̀ àwọn àyà ń bẹ lábẹ́ àtẹ́lẹsẹ̀ àwọn bàbá náà kí ẹ̀ lè ba ara aljanna wọ̀ ẹ̀ dá máa ṣe dáadáa sáwọn òbí wa ẹ má dé adúlé kọ́nà ni wọ́n mọ̀ pé wá ká tó pè wọ́n ẹ jẹ́ kí wọ́n pè wá lẹ́ẹ̀kan káwọ́ ti pè wọ́n lẹ́ẹ̀mẹ̀wàá káwọn pè wọn lẹ́ẹ̀mẹ̀wàá sẹ́ẹ̀ka táwọn pè wá sí òsì òpè mí jẹta ó tún ní kí n bèrè aláfíà ní bá mi yọ dáa fún ọ dáadáa mọ wa ọlọ àlùbáríkà ọmọ òsì dáadáa sí wọn náà èèyàn mélòó lọ pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ lẹ́nu bàbá rẹ̀ sẹ́mi ni wọ́n bọ́ sọ̀rọ̀ tó kọ̀ pàkọ́ ọ̀hún sẹ́mi pẹ̀lú ẹ̀ pọ̀ sáwọn ẹ̀lẹ́lẹ́ pé wọ́n sì ń pè ọ ọbẹ̀ tó ẹ̀ mẹ́ta ò gbé fóònù mo bèzè bàbá wa ní kò ní da fún bísínẹ́sì náà tẹ̀gbádùn àwọn yọ̀ọ́gbà bí òní gbà thalathu da'awatin mustajabatun wala shak àwọn àdúrà mẹ́ta wà tó ṣe pé gbígbà lọ́lọ́run bá máa ń gbà kò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀ lè pè tí bàbá àbí ìyá bá ṣẹ́ fọ́mọ rẹ̀ wọ́n ní kò ní da fún bísínẹ́sì náà ṣé yóò sì da fún bísínẹ́sì
kò ní dáa fún torí pé bàbá rẹ pé ọdún mo bísí wọn á lókè gbogbooro kò ní dáa fún bísínẹ́sì torí ẹ ti ká máa ṣe dáadáa sáwọn òbí wa o ìsìláàmù tó wá ní kí àwọn òbí wa kún ní ìwọ lórí wa ó sì àwọn wọ kan fáwa náà lórí àwọn òbí wa táwọn òbí gbọ́dọ̀ mójútó wọn rí i pé gbogbo ẹni tó jọmọ ó ṣe é ṣe kó ní odò bí lọ́la látàrí gbẹmí rẹ kún gbogbo ẹni tó sì jẹ́ àgbàlagbà ó ṣe é ṣe kó di òbí lọ́la látàrí kó bímọ kóníkálukú wọn mà ike ọmọ tó lọ́wọ́ bá fún wa yẹn ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra tó ṣe wípé kò ṣe fowó rà Islam ní ká máa fẹ́ ra wa ká sì máa fẹ́ ẹni tí ó jẹ́ bímabíma ẹnìkan wọn bá Nabi sallallahu alaihi wa sallam ó ní mo bá obìnrin kan sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ ṣùgbọ́n kì í bímọ Ànábì ní ẹni tí máa bímọ ní kò fẹ́ ó tún padà wá Ànábì ní ẹni tí máa bímọ ní kò fẹ́ ó tún padà wá wọn lẹni tí máa bímọ ní kò fẹ́ bóòlù ń ṣe máa pé kò ní bímọ bóyá ó ti lọ ilé ọkọ kan rí kò bímọ ó tún lọ ilé ọkọ míì kò bímọ bóyá òun fẹ́ sí kẹta àbí kó tiẹ̀ jẹ́ pé àǹtí rẹ̀ ti lọ ilé ọkọ kò bímọ àǹtí rẹ̀ míì náà tún lọ ilé ọkọ kò bímọ àǹtí rẹ̀ míì náà tún lọ ilé ọkọ kò bímọ bó wàá lò ó ní mo bá obìnrin kan sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ ṣùgbọ́n kì í bímọ wọn lẹ́ni tí máa bímọ ní kò fẹ́ torí pé nínú hadith tazawwajul wadudal walud fa inni mukafirun bikumul umama yawmal qiyamah àwọn obìnrin tí máa bímọ ní kò máa fẹ́ torí pé kíkọ́ wa Ànábì sallallahu alaihi wasallam yóò fi ṣe fáàlì níwájú gbogbo ọjọ́ yòókù tó bá ti jọ́ gbé dàrú kéyàmù. àwọn ọmọ tí wọ́n á níwà lórí wa yìí dhukuran kanu aw inatha wọn bá jápọ̀ wọn bá sì jábọ̀ kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin torí pé gbogbo wọn kí ni wọ́n jẹ́ ọmọ gbogbo ọmọ ló sì ní ìwọ̀ lórí ẹni tó jóbi rẹ̀ kò bá àjọkùnrin kò bá àjọbìnrin kò sí kan tí wọ́n lè dá nínú wọn gbogbo wọn lọ gbọ́dọ̀ ṣe dáadáa sí Ọlọ́run bá ló máa ń fún yàn lápọ̀ olóṣù máa ń fún yàn lábo tó bá sì wù á fún yàn ní ọkùnrin nìkan yóò mọ wá wá àti bí obìnrin náà kò ní bí tó bá sì wù á fún yàn lóbìnrin nìkan yóò mọ wá àti bí ọkùnrin kò ní bí tó bá sì wù yóò ní kéèyàn bí ọkùnrin kó tún bí obìnrin tí bó bá sì wù Ọlọ́run bá ló máa ń sọ láàrin àwọn ọmọ yìí báyìí gbogbo wọn ni wọn níwọ̀ lórí ẹ kọ́ ọmọ sọ pé àwọn ọmọkùnrin nìkan yàtọ̀ sáwọn ọmọbìnrin tí wọn bá ti bí ọmọbìnrin ọkàn wọn abàjẹ́ látàrí jàhílíyà eléyìí náà tún tẹ̀síwájú títí tó fi dórí ayé Islam Al-Imam Ahmad rahimahullah wọn ní tí wọn bá ti fún wọn ní rò pé ìyàwó wọn bímọ ó sì bí ọmọbìnrin wọn làwọn dúpẹ́ fọlọ́run àwọn ọmọbìnrin náà làwọn máa wà nábì Ọlọ́run àwọn ọmọbìnrin làwọn máa wà nábì Ọlọ́run bẹ́ẹ̀ náà ní ẹnìkan ọba Imam Ahmad ọba àlùgbà wọ́n ní ìyàwó rẹ̀ gbogbo obìnrin ló máa ń bí tó bá ti bí obìnrin tó bá ti wá sọ fún Imam Ahmad yóò wá sọ fún tìbànújẹ́ Imam Ahmad yóò fi lọ́kàn balẹ̀ ìgbà ẹ̀sẹ̀ sùúrù tí bá àwọn obìnrin náà làwọn ọmọ àwọn ànábì Ọlọ́run tó eléyìí túmọ̀ sí pé láṣẹ títí tó fi darí Islam ẹ̀rí kan ọmọkùnrin ní kálukú ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ọmọbìnrin torí ẹ̀ tí máa ní ìyàwó rẹ̀ bímọ oníkálukú ọmọ béèrè wọn ni kí ló bí o afárísùn amáàdà ṣé gẹ́sígẹ́sí ni àbítání ṣé gẹ́sígẹ́sí ni wọ́n bí sàgbóbìnrin gẹ́sí àmọ̀gàtà yìí torí kodò báyọ̀ ṣé gẹ́sígẹ́sí ni àbítání bẹ́ẹ̀ ni wọ́n wí ní iwájú Salman níwájú Al-Hasan Al-Basri rahimahullah ẹnìkan bímọ olóhùn bímọ ẹnìkan wọn bí léèrè níjókòó yẹn pé ṣé gẹ́sígẹ́sí ni wọ́n bí ní àbíké ni ẹni Salman Al-Hasan Al-Basri wa ni farisun aw himar gẹ́sígẹ́sí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ èwo ni sọ́mà èwo lọ́nà fún wa tí ì sọ́mà tí wọ́n wá ka ìdẹ̀rọ̀ Ọlọ́run tí wọ́n kà fún bàmíjẹ́ tí wọ́n wá di jùmọ̀ gbáríká níjẹ́ tó bá lọ sí àkíkà wọ́n máa kíkó oríire òní yóò tún fajúro ike tó akó àkíkà náà ìyẹn ni pé tó ń fẹ́ kọ́ ló ń bí ó ti kó àwọn owó kápá má kó o fi kó àwọn èèyàn lẹ́nu jọjọ́ ba tó bá kọkùnrin níyàwó yẹn bí tó ṣùgbọ́n subhanallah obìnrin bá rọra bí ọmọbìnrin tiẹ̀ jẹ́jẹ́ wàhálà bá ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń kí ń dọ́ọ̀dùnú ń fajúro
kí ló dé bàbá alágbádá náà wọ́n ti ronú kankan ní kí ni ń rò kí ni ń rò tó bẹ́ẹ̀ náà ni àyìnbákan ó gbé ọ̀pọ̀lọpọ̀ débi wípé wọ́n sì halẹ̀ mọ́yàwó wọn tó bá tún bí ọmọbìnrin báyìí tó pa làwọn kọ̀ ó sì gbàdá lọ níbi tí ìyàwó ti ń rọbí tó ọba ìbí obìnrin lọ́tẹ̀ yìí wọ́n kẹ́lẹ́ mọ̀ ṣe ọmọ rẹ̀ tó ọlọ́sìn bá ṣe obìnrin bá bí ọkùnrin gbà ṣé àìtí àìmáa ha mọ́ tẹ́lẹ̀ ní obi ṣé láàrin ìṣẹ́jú ayé àná mọ́ wá yí padà ní ọba sì dọ́kun subhanallah torí ní eléyìí báyìí gbogbo ètò ọmọ bá fún ẹ máa tọrọ kíkọ́ ọmọ bó ṣe lọ́mọ alálùbáríkà kó bá jọ kí lóbi kó bá jọ obìnrin gbogbo wọn ni wọ́n léwọ̀ lórí rẹ̀. alákòókò nínú wọ̀ tọmọ ní lórí wa òun náà ni pé sẹ́mi pé èèyàn oríṣi kankan ni máa dá bímọ atọkùnrin àtobìnrin ni wọ́n máa jọ bímọ ọkùnrin àtobìnrin tí ọjọ́ bímọ yìí ọmọ ní ìwọ̀ lórí wọn kó tó di pé wọ́n fẹ́ra wọn. ìwọ alákọ̀ọ́kọ́ nù ike ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin tí ó fẹ́ yàwó tí wọ́n jọ lájọṣepọ̀ tí ó doyún tí ó dọ́mọ rí wípé ẹni tó ṣàlẹ́sà láti jẹ́ ìyá fọ́mọ rẹ tó bí lọ́la ó jẹ́ mùsùlùmá tọ́lẹ́sìn àkọ́kọ́ ọ̀wọ̀ tọ́mọ rẹ ní lórí rẹ ní kó tó di kó bì níbo lọ fẹ́ fi màníyù rẹ pamọ́ sí tí ọ̀dọ́ ma ṣé ẹlẹ́sìn lọ ṣàlẹ́sà ni fún ọmọ rẹ láti jẹ́ ìyá fún abẹ́lẹ́sìn ṣé mùsùlùmá lọ ṣàlẹ́sà fún ọmọ rẹ láti jẹ́ ìyá fún ni àbí kàfírà ṣé olùtẹ̀lẹ́tà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ ṣàlẹ́sà láti jẹ́ ìyá fọ́mọ rẹ ni àbí mubtadi'a aládàdálẹ̀ ṣé ta'i'a lọ ṣàlẹ́sà fọ́mọ rẹ kó jẹ́ ìyá fún ni àbí fasiqa ìwọ ajẹ́ pé mẹ́wàá ń bẹ tọkùnrin ó ṣe o nínú wọ ọmọ lórí wa kí ẹ ṣe kójú rẹ ń dán ojú rẹ ní òdodo sóbìnrin kan sí wa tó tẹ orí ẹ̀pẹ̀ rí tó ta tẹ́lẹ̀ yìí láyé dábàá lọ gbé jombo ọ lọ gbé jombo kò sí tọkàn ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ kò sí tọkàn ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú sẹ́ńtẹ̀lẹ́tà nẹ́bì kò sí tọkàn ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú pé sẹ́ńtẹ̀lẹ́tà ọlọ́run wọn kẹ́kẹ́ ẹ̀ríkẹ́ tẹ́ bá rí èèyàn mẹ́wàá wọ́n á sọ̀rọ̀ kó wọ́n fẹ́ yàwó kóòlù wa lọ́mọbìnrin tó fẹ́ ó bíútì ẹ̀ríkẹ́ bí èèyàn mẹ́wàá èèyàn mẹ́sàn-án àbọ̀ ó bíútì wọn máa sọ sáhùn ọ̀lẹ́lẹ́ kì í ṣe kó bíútì ń gba ẹ̀sìn bá ó bíútì ń gba ojú wo tí èèpẹ́ kọ bá mú àbẹ́yẹn fúra bẹ́ẹ̀ báwo lẹ̀ wojú obìnrin tó rójú tiẹ̀ náà nígbà kan nígbà tí wọ́n bí ọ tó ń lọ bí ọmọ ọdún méje ojú rẹ̀ tó ṣe rí òkodo dáadáa wọ́n ti súnmọ́ ọdún mẹ́wàá gbọ́dọ̀ rí ó sì tún dáa náà kò báàgì 15 kò burú 20 ó tún rí kọ́ọ̀dù kí ló ń ṣẹlẹ̀ sí ojú yìí ẹ̀ ń dàgbà ní ẹ bàbá pèpè 20 sí àwọn bàbá tó bá ti dán ọmọ àtàwọn ọmọ tó bá ti dán ọmọ kan lágbádá pọ̀ ẹ̀yìn òun náà ni ojú ti ń dojú àgbà tó wá di 30 ojú ti ń ṣe sákàsákà 35 bàmú ti yọ lẹ́ẹ̀kẹ́ kí ló dé so òun súnmọ́ bí táwọn gbé bọ̀ torí ẹ̀ tó wá gbé ojú kan ń dán ojú kan rí rogodo lọ́wọ́ bá wò tóbi lọ́wọ́ fẹ́ obìnrin a'udhu billah wàhálà lọ kọ lẹ́tà sí ojú ti ń dán ojú tó rí rogodo má tó bá délé tó bá bí makalẹ̀ fún tó sọmọ dídàkúdà tọmọ ojú náà lórí ojú bẹ́ẹ̀ máa jẹ́ ẹni tó lẹ́sìn ìníkẹ́sì alẹ́sà tó kọ́ jẹ́ ìyàfọ́ máa ń ìwà àkọ́kọ́ nù ọkùnrin náà ń kọ́ sóbìnrin gbàtóbìnrin náà bá rọ́kọ tí àwọn ọ̀rẹ́ rẹ̀ bá ń bi léèrè láàrin obìnrin mẹ́wàá tó bá ń bi wọ́n léèrè pé táwa lè rí tọ́jú àfáà ń jẹ fẹ́fẹ́ o yóò máa ní kódà ìlọ́kì máa ní o
lọ́kì mọ̀ ọ́ jẹ tẹ́tẹ́ ni pé ló owó ń sàn lọ́wọ́ ẹ̀ kódà ọlọ́kì bó ṣe graduate báyìí lórí iṣẹ́ kódà lẹ́kùn báyìí ló ti wà báyìí sẹ́yìn kékeré lọ́fẹ́ owó rẹ̀ lọ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n yé wo ẹ̀sìn ẹni tó fẹ́ fẹ́ wọn kódà ẹnìkan sọ pé sẹ́sìn làwọn jẹ tí ẹ̀sìn làwọn jẹ ẹ̀sìn mọ̀ pé ẹni tẹ́sìn ọ̀bá yó ẹ̀sìn ò yó torí ẹ̀ ló ṣe jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam tó pẹ́ yín náà ó ní idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fa ankihuhu illa taf'alu takun fitnatun fil ardi wa fasad rawahu al-imam at-Tirmidhi wa qala hadithun hasan. tẹnitẹ yóò sẹ́sìn rẹ̀ àti wá rẹ̀ tọ́lọ́ wa tọrọ máa ń yàgbé fún ẹ̀sìn rẹ̀ àti wá rẹ̀ tọ́lọ́ wa tọrọ máa ń yàgbé fún tẹ ẹ bá pọ̀ láti fi fún fìtínà ṣẹlẹ̀ ìbàjẹ́ ó sì ṣẹlẹ̀ fìtínà ṣẹlẹ̀ ìbàjẹ́ ó ṣẹlẹ̀ ìwà àkọ́kọ́ tó máa ń ní lórí wa nù ká ṣẹ̀ṣẹ̀ ẹni tó lẹ́sìn láti jẹ́ ìyá fún ìwọ obìnrin náà ṣẹ̀ṣẹ̀ ẹni tó lẹ́sìn láti jẹ́ bàbá fáwọn ọmọ rẹ̀ káyín jẹ́ ẹni tí ó kàn máa fojú sí owó yẹn ọ̀rọ̀ rẹ̀ ó mú un láyà àwọn èèyàn jọjọ wọn ò fẹsẹ̀ pé kankan lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ owó ìdí inú tó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní fẹ́líọ̀ lára ọmọ àwọn ọmọ tí wọ́n bí àwọn ọmọ yáyàkúyà àwọn ọmọ dàdàkúdà látàrí kóbì ńkọ́ wọn mójútó ẹ̀sìn Ọlọ́run ní ìgbà tí wọ́n ṣẹ̀ṣà ìyàwó wọn. lódodo kìí ṣe pé abára ẹni lò pọ̀ lásán ẹni tí Islam tó gbà lérò pẹ̀lú pé ká fẹ́yàwó ṣùgbọ́n tó gbà lérò pẹ̀lú ká fẹ́yàwó yàtọ̀ sí pé ká ṣọ́ abẹ́ ara wa òun náà ní báwo láti ran ara wa lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ̀ báwo láti ran ara wa lọ́wọ́ lórí àti páyọ̀ lọ ọkọ máa pàyàwó láṣẹ láti ṣe dáadáa yóò máa pàyàwó láṣẹ láti dúró dọ́gba ìyàwó sì máa ràn lọ́wọ́ lórí àti ṣe dáadáa yóò máa ràn lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ̀ torí délé asitima ìgbé nínú sábàbí táàmì ń fẹ́ra wa òun náà ní wípé kálíbà àjẹni tí ó sọ abẹ́ ara wa lódodo ṣùgbọ́n sísọ abẹ́ lásán láì lẹ́sìn kò ní jẹ́ káwọn ọmọ jẹ́ nǹkan tó dáa kò ní jẹ́ káwọn ọmọ kó ń sèso tó dáa torí àgbọ́dọ̀ mójú tẹ́sìn dáadáa ẹ̀rí ní tí wọ́n ti fẹ́yàwó lọ́kùnrin àti lóbìnrin ṣẹ̀rí àpè wọn ní muhsana lóbìnrin ọkùnrin muhsan obìnrin muhsana ìyẹn ni pé ẹni tí a ti dáàbò bò àti dáàbò bò òun tó wà protected níbi gbogbo àrùn burúkú àrùn àjàkáyé torí pé gbogbo tí wọ́n fẹ́ lára pé à ń jẹ gbádùn obìnrin lára pé à ń jẹ gbádùn ọkùnrin ó ti lọ́kọ tiẹ̀ ó ti níyàwó tiẹ̀ tí o bá wá jẹ́ pé ẹni tó lẹ́sìn ńlọ bá fẹ́ ńtọ́dájú ni pé ìyákíyà ni ó bímọ fún ọ ẹsìn mọ̀ kọ́ ọmọ tí ìyákíyà bí ó ṣe é ṣe kọ́ yọmọkọ́mọ illa man rahimallah ẹ̀yàfẹ́ ńtọ́nà bá bá fẹ́ sàmì torí ẹ̀ eléyìí ń bẹ nínú wọn ọmọ fẹ́ẹ́ ká mójútó nínú wọn ọmọ ètò ẹ̀ka mójútó síwájú ká tó bímọ òun náà ní pé gbà tọkùnrin bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ kò ti fẹ́ ìyàwó tán kò ti fẹ́ ẹni tó lẹ́sìn gbà tó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tẹfẹ bára yín lò ẹfẹ sòwò àti bímọ kọkùnrin kó ṣe àdúrà ìtànàbí sallallahu alaihi wasallam tí wọn ní ká ṣe síwájú ká tó súnmọ́ ìyàwó wa gẹ́gẹ́ bí Abdullahi bin Abbas radiyallahu anhuma ti ṣe gbà wá wọn nàbí sallallahu alaihi wasallam sọ yìí pé law anna ahadakum idha arada an ya'tiya ahlahu faqala bismillah allahumma jannibna ash-shaytan wa jannib ash-shaytana ma razaqtana fa innahu in yuqaddar baynahuma waladun fi dhalik لم يضره شيطان أبدا متفق عليه ìbáṣe pé ńgbà tẹ́nìkan ní tó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ láti bá lò pọ̀ ó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ láti bá lò pọ̀ ìpèníjà ńlá lélẹ́yìí fa ìpèníjà ńlá lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ ń dín ní kó mọ́ yàyàkuyà ẹni pé àpé ìwọ rẹ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn ọkùnrin tó ṣe pé ńgbà tóbìnrin bá mú tí obìnrin ń gbà
ó ṣeéṣe ó jẹ́ kóbìnrin tó wà wájú rẹ̀ yẹn kò jẹ́ kó ọmọ tí ń ṣe má nǹkan ń gbọ̀n létí ni ń sì ń gbọ̀n lẹ́sẹ̀ tó ń jábọ́ lẹ́nu ń sì ń gbọ̀n lọ́wọ́ bí ẹni tí wọ́n lu kùmà tí ìrọ́lù obìnrin kò ní mọ̀ pé nǹkan kan lọ́nà ní káwé gbọ̀rí ahán Nabi Muhammad sallallahu alaihi wasallam láti fi wá wàásọ̀ fọmọ àwátàbí látàrí ìbálòpọ̀. èèyàn mélòó ní rántí ṣe bísímìlá Allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana síwájú kó tó di kó súnmọ́ ìyàwó rẹ̀. kódà nìkan sọ wípé ṣe bí ìyàwó ni ó sọ a'udhu billah abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ọgbà ìnáfojò kò síbi tí wọ́n ti ní kóbìnrin ọ̀sọ́ ìwọ ọkùnrin náà ni ìwọ lọ sọ bẹ́ẹ̀ wípé ní orúkọ ọlọ́run bí àṣetọ́ni jìnnà sí wa o kò sì bí àṣetọ́ni jìnnà sí tó ọba fi ta wá lọ́rẹ látàrí ìpàdé yìí subhanallah anabi sallallahu alayhi wa sallam wọn ní tí wọn bá kọ àkọọ́lẹ̀ pé yóò dọ́mà àṣetọ́ni kan tí ó rí ara fi ní ọmọ yẹn kò ní sí kò sí àṣetọ́ni kan tí ó rí ara fi ní orí ẹ̀ ẹni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti dàgbà tí wọ́n máa ń hùwà kántáfìtì tí wọ́n ya nǹkan má dúgbò lọ́wọ́ tí wọ́n ya nǹkan má lù lọ́wọ́ tí wọ́n ya nǹkan mọ́ orílẹ̀-èdè lọ́wọ́ kó ló ti ẹ ká mú látọ̀dọ̀ bàbá mi ẹ lọ bá bàbá ń jẹ́ ẹ ṣàdúrà ń jọ sí tẹ ẹ fẹ́ súnmọ́ ìyá alágbẹ́já yìí láti ṣòwò bíbí rẹ̀ ǹjẹ́ wá ṣàdúrà rí ẹ ń tẹ ọ̀rẹ́ tí mọ́ ọ̀dájú kò sí torí ọ̀rẹ́ tí máa kọ́ àti rí ilẹ̀ gbé ọmọ àṣetáàlì ti bá dòwò pọ̀ ẹ sì ní gbogbo ṣe sàwọn bàbá ṣáájú ní sàwọn bàbá ti sin náà nítorí wọn mo tiẹ̀ ti kọjá pé àdúrà kan wà wípé ókè àwọn ti ṣe létò ọ̀sẹ̀ méjì báyìí ní ìsìnbọn sí ìyẹn ní sàdúrà on the way run obìnrin sì ti lóyún pé rọ́ọ̀nù pọ̀ on the way cold ìgbà tí wọ́n ní kó sàdúrà mójútó kọ́dà bó ṣe kọ́ ọ̀pọ̀ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì tí ó wà ń bẹ àṣẹ sáìn wọ́n bọ́ stíkà rẹ̀ kó stíkà rẹ̀ mà pé bismillah Allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana kò sí tó burú bá ti ṣe ilé aṣẹ́wó lẹ́wọ̀ ilé ìyàwó rẹ̀ lẹ́jọ́ tó eléyìí wàláhì dábẹ́ ṣeré o àìkákùn lọ́sọ̀pọ̀lọpọ̀ lọ́mọkọ́mọ bàbá rẹ̀ ò gbé wọ̀ rẹ̀ tọ́wá tí mo ti kọ́kọ́ lọ jáde bàbá o ẹ wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan lónìí mo ti wá gẹ̀ẹ́tì tó ń ṣe mí mẹ́ ẹ ṣàdúrà lọ sí bẹ́ẹ̀ o ìyá tọrọ àforíjì fún bàbá rẹ̀ kọ́ lọ sí sàánú èèyàn ètò yẹn ṣe tó ọlọ́run lọ sàánú gbogbo wa bàbá mélòó àjọ àwùjọ ní Islam wo mo rò pé ń fura Islam wo bàbá wo àwọn màmá wo lọ́jọ́ Islam tó abẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ Islam wo lọ́pọ̀lọpọ̀ ń ṣe aláàánú ọlọ́ ó túmọ̀ sí pé kèsì kọ́ lọ fún bàbá rẹ lọ́rùn táànù ọlọ́ba ń bẹ pẹ̀lú rẹ tó ń ti pé bóyá wọn ò máa dúrà yẹn àdúrà mọ́ ọ̀rẹ́ ti ṣe insha Allah náà pọ̀ tán yọ̀pọ̀ lágbàlá àmọ́ wọ́n nísìn tí bàbá rẹ bá lẹ́skíùs nítorí pé wọ́n ọ̀ma wò lẹ́skíùs wò lẹ́skíùs. àwọn olùmọ̀sọ ike tó máa ń ṣẹlẹ̀ ní pé nígbà tí ẹ bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ àṣepọ̀n ó máa ń wá yọ wà báyìí ó náà fẹ́ pẹ̀lú èèyàn níbi ìbálòpọ̀ kó lè bá a ní ìpín lára ọmọ rẹ̀ àmọ́ ìgbà tí o bá sọ pé bismillah Allahumma jannibna ash-shaytan